Hello, ẹ̀yin èèyàn mi. Kì í ṣe kékeré o. Wọ́n ní àwọn aláìgbọràn yẹn pọ́n yìí wà ní sẹ́ẹ̀lì o. Wọ́n ní wọ́n ń ké bí ẹran, wọ́n ní kí kábíyèsí wá gbà wọ́n. Àwọn ti ní confession táwọn fẹ́ confess. Àwọn fẹ́ confess o fún kábíyèsí o. Mariam, ó ní Ashley ló fà á o, Ashley ló mú plan yẹn wá o. Pé kán lọ kidnap o. Naomi o, pé Naomi pé kán lọ kidnap ẹ o, òun ò ní lọ́kàn, òun ò ṣe gbọ́, òun ò ṣàwó. Ó ní Naomi ló sọ pé ó ní Ashley ló ní káwọn dàbí ọgbọ́n, káwọn gbé lọ sínú igbó, káwọn lè fún lóògùn jẹ. Wọ́n ní táwọn pé kán fún lóògùn jẹ kán pa á. Ó lóun wá sọ pé kán pa á kẹ̀ pé òun ò ṣe o. Ìyẹn Mariam ló sọ bẹ́ẹ̀ o. Mariam ní nǹkan tó máa ṣe kọ́ tóun lè gbọ́ tó fẹ́ sọ tó rùn máa gbọ́ ni pé bá ṣe ní ká kidnap ẹ̀ yẹn, a máa lọ wá ọlọ́pàá, máa sọ pé ọlọ́pàá la fi arrest ẹ̀. Torí wọ́n ti ṣọ́ kábíyèsí pé kò sí nílé, pé àmọ́ láti arrest ẹ̀, ó máa tẹ̀lé wa. Pé tàbá ṣe bẹ́ẹ̀ yẹn kò ní tẹ̀lé wa, ó máa ní ṣèbí pápátá station. Wàràsì inú igbó làwọn ti ní lọ́kàn láti gbé lọ, káwọn lọ threaten them bẹ́ẹ̀. Àti pé káwọn dẹ̀ fún ní nǹkan jẹ, pé wọ́n fẹ́ fún lóògùn. Mariam ní òun ò kì í ṣe pé òun fẹ́ fún lóògùn. Òun kàn pé idea tí Ashley mú wá ni pé káwọn fún ní nǹkan jẹ. Àti káwọn sọ fún kó force ara rẹ̀, kán force ẹ̀ kó sign pé òun ti fi kábíyèsí lò, òun ò ṣe mọ̀, òun ń lọ. Òun ṣe pé tó bá ti sign kó ti parí, pé yẹn náà máa fi rope ẹ̀. Pé ṣùgbọ́n pé wọ́n ní intention pé bóyá wọ́n ní Mariam ló sọ bẹ́ẹ̀ o. Pé òun ní intention pé òun fẹ́ pa Naomi o. Intention òun ni pé kó sign divorce paper. Bá ti sign ẹ̀, yẹn náà máa fi rope ẹ̀. Pé bẹ̀tẹ̀ Ashley ló mú idea yẹn wá, kì í ṣe pé bóyá òun ní idea yẹn. Kí kábíyèsí jọ kó wá gbà wọ́n lẹ̀. Kábíyèsí kó wá gbà wọ́n lẹ̀ pé àwọn ò ní ṣe irú ẹ̀ mọ́. Ó wá ní wọ́n wá sọ pé àwọn Láfògìdì wà láàfin. Àwọn ẹbí Mariam náà wọ́n wà láàfin. Pé wọ́n wá bẹ̀bẹ̀ fún àwọn ìka èèyàn, àwọn èṣù bí èèyàn yẹn. Pé wọ́n wá bẹ̀bẹ̀ pé kó jọ o, pé kábíyèsí jọ kó fi èdè nú. Pé àwọn Mariam ó sọ pé òun ò ní ṣe irú ẹ̀ mọ́. Pé kán jọ o, pé òun ò ní ṣe irú ẹ̀ mọ́, pé kán jẹ́ kí àwọn lọ parí ọ̀rọ̀ yìí ní ààfin. Wọ́n ní kábíyèsí àti àwọn Láfògìdì àtàwọn ìgbìrà pé kán jọ kán lọ béèlì wọn. Wọ́n ní kábíyèsí ńlá mò ń sọ fún àwọn detention pé wọ́n ò gbọ́dọ̀ release wọn. Pé òun fẹ́ kán lò bí 2-3 weeks sí 4 weeks. Bóyá tó bá jáde, bóyá wọ́n á stop àti ṣe ibi mọ́. Pé torí kò sí nǹkan tọ́mọ ọlọ́mọ ṣe fún un, tọ́ làwọn fẹ́ pa. Pé torí náà pé òun ò gbà kán sì béèlì wọn. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ, wọ́n ń kà pé àwọn táwọn bá ti release wọn, káwọn tún wá sáàfin kán wá sọ gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe rí. Tọ̀hún yẹn ní Ashley ni o. Mariam ní Ashley ní Mariam. Ìwọ la fẹ́ gbé ká ti wà nù wọn tó fẹ́ ṣe. Ẹni tí ká ti wà nù ẹ̀ tó fẹ́ ṣèkà. Kò sígbà tí kò kọ̀rọ̀ pé bóyá kán kọ́ kó tó ṣe ìkà, pé ìkà ti wà nù ẹ̀ láti ṣe. Pé therefore àwọn Láfògìdì ní kó jọ, kí kábíyèsí jọ kán wá parí. Wọ́n ní kábíyèsí ò gbà. Wọ́n náà ní kó jọ kí kán bá wọn bẹ Naomi o. Táwọn bá jáde, àwọn máa lọ bẹ Naomi pé kí Naomi jọ, kí Naomi jọ pé àwọn ò ṣe mọ́, àwọn ò ṣe kà mọ́, àwọn ò ṣe kíní. Dí Naomi gan-an, tọ́lá gbọ́ nǹkan tí Naomi bá kábíyèsí fà láàfin sìn. Wọ́n lọ́mọ yẹn ní láyé kò sí nǹkan tí kábíyèsí lè mọ̀ ṣe, kò sí nǹkan tó lè mọ̀ sọ. Òun ò ṣe mọ́ kí kábíyèsí lọ máa fẹ́ àwọn olórí ìkà, àwọn olórí ibi tí wọ́n tó ń yọbi láàyò pé àwọn fẹ́ ṣe ibi. Òun ò ṣe mọ́. Pé kábíyèsí fòun sílẹ̀, kò sí nǹkan tí kábíyèsí lè mọ̀ sọ. Kò dẹ̀ sí bó ṣe lè bẹ̀bẹ̀ tó pé òun ìgbépọ̀ wọn àti wọn
kò lè jọmọ́ pé therefore kí kábíyèsí ṣí òun lẹ̀ kóun máa lọ, kí kábíyèsí divorce òun, enough is enough. Wọ́n lè ná ọ́fíìsì náà tí wọ́n níṣe ló ń wọ ẹkún mu ní àtìgbà sílẹ̀ tí wọ́n látàná yẹn ṣá wọ́n ní Naomi kò gbà fún kábíyèsí, àwọn méjèèjì wọn wá igun tẹ̀ látàná. Wọ́n ní irú kí leléyìí, irú kí ni a ti máa kọ orú orin báyìí, ìjọ ọ̀nà fẹ́ ṣe lè dà. Kábíyèsí release ọmọ yìí kó máa lọ, release ẹ̀ yẹ kó máa fẹ́ Naomi nílé wọn. Eléyìí ti pọ̀jù àwa gan pàápàá aróró àti rù àti sọ́sọ́sọ́sọ́ àti ṣe a rí pé kò sọ́nà ń bẹ̀. Kábíyèsí ẹ̀ rẹ́dì láti tú ọmọ yìí láti kí ẹ̀ fọmọ yìí. Kì í ṣe pé bóyá material things, kì í ṣe gbogbo nǹkan tó ń dán ni wúrà. Ìfọ̀kànbalẹ̀ Naomi ni a fẹ́, òun ni Naomi náà fẹ́. Kí ló dé táwọn ìmọ̀ nípa ẹ̀yìn fẹ́ àwọn obìnrin yìí, ẹ jẹ́ kí ọmọ yìí lọ dúró sí ìdúró ẹ̀. Kábíyèsí ẹ̀yin lẹ ń fẹ́ wàhálà fúnra yín, kò síbẹ̀ ṣe lè ṣe, ẹ̀yin lẹ ń wá wàhálà fúnra yín. Nǹkan kan gbọ́dọ̀ ṣe Naomi, lágbára Kristi nǹkan kan gbọ́dọ̀ ṣe. Kábíyèsí ẹ release Naomi kó máa lọ, because àwa gan tó àti side Naomi pé kó dúró sí ààfin, kó dúró sáàfin. Àtẹ́bà sí ilé wọ́n máa gbójú ìjà fọmọ yìí, wọ́n kọjú ìjà sí. Ṣé gbogbo ìgbà lẹ máa wà láàfin láti máa ṣọ́ Naomi? Ẹni kẹfí àwọn tó máa ṣọ́ Naomi lọ́tún lósì. Èmi ò mọ bí Naomi gan pàápàá ṣe sọ pé mo fẹ́ lọ drive lọ gbé ọmọ sí school. Tó bá tiẹ̀ jẹ́ pé mo fẹ́ gbé ọmọ lọ sí school, wàá jẹ́ káwọn bá fún àwọn security tó gbóná tán láàmìlaka tó wọn máa tẹ̀lé kí ló dé? Ẹ kàn fẹ́ mi ara yín wéwu. Ẹ fẹ́ mi ara yín wéwu. A ní kí ló dé gan-an? Kábíyèsí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kí ọmọ yìí máa lọ sí Àkúrẹ́ kó wọ́n yíyẹ ẹ̀ lọ tọ́jú ẹ̀. Ẹ jẹ́ kí ọmọ ọlọ́mọ rí mímí, ẹ jẹ́ kó ọmọ yẹn, ẹ jẹ́ kó relax sí ọ̀dọ̀ màmá ẹ̀. Ẹ lọ máa wò ń bẹ̀, ẹ lọ máa kó sí nǹkan tó fi ń ṣe èèyàn. Ọmọ tó ṣẹ̀ bímọ, ẹ jẹ́ kó relax. Tẹ́ bá fẹ́ lé àwọn túláàsì yẹn, kẹ́ lé wọn, wàhálà ti ẹ̀yin àti wọn nìyẹn. Tẹ́ bá fẹ́ lé wọn kẹ́lẹ̀, tẹ́ bá dẹ̀ fẹ́ lé wọn kí gbogbo ìjọba ibà yé ní ààfin. Bẹ̀tẹ̀ mi ò fẹ́ kí ìlérí tí wọ́n ṣe, torí àwọn sọ pé kì í ṣojú àwọn ní Naomi máa kúrò láàfin, Naomi máa wá sáàfin. Torí ẹ̀ láti sọ pé ẹni tó sọ pé kì í ṣe ojú òun ó máa ṣe yín ẹ̀. Torí ẹ̀ ní kí n túláàsì wàhálà ìdààmú yìí ti pọ̀ jù. Torí ẹ̀ ní tó ń ṣe sọ pé dandan. Naomi tó sọ pé òun fẹ́ kúrò. Kí Ọlọ́run dìde nínú àánú ẹ̀, Ọlọ́run dìde tógun dìde tìjà. Àwọn pípù yìí lágbára ẹ̀jẹ̀ Jésù. Naomi wọ́n ló máa rẹ́yìn wọn o. Wọ́n ti sọ pé ìṣèṣojú wọn ni ó máa ti wá sáàfin, kì í dẹ̀ ṣe kò ní àwọn gan ó máa ṣẹ̀yìn wọn ni o. Lágbára Kristi Jésù, Ọlọ́run ọba àyánu. Jésù àwa security tó gbóná, security látòde ọ̀run. Ọlọ́run á wà fún Naomi. Tí security ayé ò bá lágbára, security ọ̀run ńkọ́? Ó wò Naomi, ìlú ti ṣetán láti ya, tí ìlú bá ti ń dún ládùújú ó ti fẹ́ ya ni. Naomi má worry, ìlú wọn máa ya ni, ó máa ya ń yakúyà. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run ti ṣetán láti gba gbogbo ògo, láti gba gbogbo èyí lórúkọ Jésù. Ẹ̀yin èèyàn mi, òun ni mo ní kí n sáré gbé wá fún yín. Wọ́n ní Naomi sọ pé òun padà, òun ò fẹ́ wọn àti kábíyèsí. Wọ́n jọ ń gbọ́n mi sí omi òtó gidi gan. Àwọn olórí láwọn ní confession tó fẹ́ confess, kí ló fẹ́ confess, kí ló wà lẹ́nu ẹ̀yẹ wọn, àwọn tí ayé wọn ti bàjẹ́. Gbogbo àwọn tó sọ pé òun fẹ́ gbógun ti Naomi, Jésù á gbógun ti wọn, ẹ̀mí máa gbógun ti wọn, ọba ayé á gbógun ti wọn ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi love ẹ̀. Ẹ ṣé gan-an ní bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o, bye.